Come Chiridi see Silver Network every PMWA say Obed Network every PMWA say Obed Network Ewa yes Silver Network Ewa say Obed Network Yababe PM Ewa enya sam kitwa honso de onso uhwebi no ti almost from pona onso wasi form no yes assistant coach de matim no ana ho say enso ono so team asi form na onso uhwebi kama ewo dwumade ni so a eno so enya sam kitwa kwante no send nyama enso asi ekono yes nti don't forget to subscribe don't forget to subscribe don't forget to subscribe na onso watima share e de amawnia yes ti na babedu afeso kowura fena kowura so babedu yes afena kowura enso atimi ababedu a unse me kan no enso eba nana ko baby yes nana enso atimi aba nana enso atimi ababedu asundwemu nana enso ababedu asundwema onso o monitor ne makama pa ye de ehon komo ne dey e de emam ye de hon komo no e de emam ti kowura na akon kowura na unse okwa asundwemu no yes ti eno senate no eno senate place no aba yes place no enso etimaba yes ti eno senate community no eno senate community no no senate community no yes kakra timuno enso ababedu timuno ababedu on tebusha for fe ana eye Nana Pinka, yes. IMC chairman, Enso Eba. Catch us say Obed Network, Ewa. See, NO Senate, yes. See, the IMC chairman, and I won't say, I feel now all Anteno. So don't forget to subscribe. Say Obed Network inside Kotoko. Yes, Nina no. Subscribe and Abuano was share. No comments and at all. And so it's me, my the IMC chairman, and I also take on. IMC chairman also take on ma can so ekwa enya sam kitwa pebia pakie na na abo manema dey and so etima koso nti yes don't forget say subscribe don't forget say subscribe don't forget subscribe na fe so wetima share ti NOS nkuru na Raken Boko Chiridi si NOS Senate no NOS Senate so IMC chairman afina Atlantic yes IMC chairman fina wetimi Atlantic ahonso ohwe no asumdwe kwam yera nana Pinka the IMC chairman as usual Atlantic kama chese Chiridi also ohwe no see the arrival of the IMC chairman Yera Nana Pinka and so no yes and so don't forget to subscribe don't forget to subscribe and here pa see the IMC chairman Nana Pinka commander no they chile bitu yes so don't forget to subscribe and what my share so Obed Network yes inside Kotoko eno sending community ko ti eno senate no ti fin the IMC chairman and so etema bedra also ohwe no e ojumade no so no ti eno senate no eno senate no yes lawyer safudu kusu no wachire no akotomu nyina wa rounds some year rounds around see senate the IMC chairman the club the club no call South Africa to toniema bia call suboko no ana ohun say ono so etime duraja bia ehwe na naso Safu Jamfi yes ana aba no area Safu Jamfi yes Safu Jamfi so it's na land and so sending komono
enso esitia wohwe bi ama bibiare enso etimi akosum so se oben network inside kotoko ni nyina no so don't forget say obe subscribe na onso wetima dey onso wetima share ne kama na aboa amane ma akosum. Alright, so don't forget to subscribe. Don't forget to also subscribe. In the IMC chairman, na penkara who say, also area inside the money my day, and so it's me akosi. Yes, and no said it. The IMC chairman, na penkara kosi wana hunu. So don't forget to subscribe. Toyota for organizing the Western Cup South Africa, Durban. And we move on to your Kaiser Chiefs in the Siakai. Now, if you have another one, now, no one done in the Kosiakai, only Kaiser Chiefs for Kosiakai. If you are not, they go do penalties. In the baby, and I also you keep a little bit of Ochichi or the boy and artists who are at night, and I effect to share inside. And Tiamaya, Captain, yes, you are never something but a woman. You are not upon the your boy and play your Michigan. And you will be a Muslim, mountain is in a show. The future since the minister of top 4 when in the social when the search when in the service when they are very from you are there just now I didn't share or don't have this nobody do I say how many months you so if you are there the side just put your brother for mercy
na program na ne kashi ne to ta fani kana shi community ya kashi ya ko kinji ne kai ne na ya zama ne intention ne ba ta da ba a da ne amma ya na so ba da jira ko amma kaga shi su ya su wani su kai da ta kaiza ne su ko na sha ba sai and before I left for I think that's ọmọ ẹ̀bá mọ́tò ìwọ́n abẹ́tí ní abàdá nìyà lọ́wọ́ tí wọ́n lè lè gba ọmọ ẹ̀sẹ̀ ní ìdíje wọ́n ti rí ọmọ lọ́sí ó wà ọgbẹ́ ọ̀pá bèbí South Africa ọmọ ẹgbẹ̀rẹ̀ wà lóbi ọ̀dọ́gbọ̀gbọ̀ ní ìgbà náà rẹ̀ ṣe ní ọmọ ọ̀fà àbí ọ̀rọ̀ sí ilé ìsọ̀rọ̀ ọ̀dọ́ ní ọjọ́ tí ìyẹn ọ̀nkọ̀lẹ́sẹ̀ pàtàkì nípa ọjọ́ chiefs èyí ò tí orí ọ̀dá ló Ghana ẹni South Africa ẹnití health commissioner ọ̀rọ̀ South Africa ọdún tí Nàìjíríà ní ọmọ àkọ́ọ̀bà ọmọ ìgbésẹ̀ Michelle airport èyí ọ̀rọ̀ ní ẹni sí àwọn ọ̀dọ́kọ̀ kòfí ọ̀dọ́kọ̀ ìlú ọ̀ká tó bọ́ máa ṣe lọ́sọ̀ báyọ̀ ọmọ ọmọ ìlú ọ̀dọ́kọ̀ ìlú ẹ̀ ṣe nǹkan ìlú ọ̀rọ̀ sáré ọkọ̀ páàkì lọ́sọ̀ ọmọ ìlú ìlànà agbára fún ìlú ọ̀rọ̀ táàkì gbọ́dọ̀ 50 ọdún báyọ̀ ní àṣọyẹ ọmọ ìlú káàrin òun nígbà mọ́kàn wọn lórí nínú fútbọ́ọ̀ nídìí wọn fún lọ́sọ̀ ṣe ọmọ sẹ́ kàkà náà wọ́n fún ní fúláwà ọmọ wọ́n fún ètò ìdìbò wọ́n kọ́ àwọn ọmọ ọ̀pọ̀ pre-season camp ọ̀rọ̀ Netherlands ní ìwọ́n kíkà fún ọmọ ọgbà ọmọ lọ́wọ́ pé fún wọn àdúgbò ní iṣẹ́ àwọn iṣẹ́ àwọn ìwọ̀n kì í ní pẹ́ńpẹ́ máa ọ̀fẹ́ tí wọ́n kíkà ní ọ̀bùn náà ṣe ní dídí ogun sẹ́ Africa CAF Confederation Cup àwọn ọ̀tá tó lè wọ́n ní ọmọ ní ọ̀sán àkọ́ṣìá òbí sọ ọdún ìdíyẹmọ ọdún ìlú ní ọ̀tá cup nílẹ̀ South Africa wọn òbí ọdún tó ṣíà nífẹ̀ wọ́n tún lè gbé àfẹ́ ìwọ́n ṣiṣẹ́ pé wọ́n tún ní ọmọ náà pèsè wọ́n fi ní ọjọ́ tí ìdílé ní ẹni bí wọ́n fẹ́ tún ní ọmọ pèsè bí i lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n fún ọtí tí wọ́n bẹ̀rẹ̀ hàn lọ́dún náà ìgbé tí wọ́n kọ̀ bẹ̀rẹ̀ bí nàìjíríà àbọ̀sẹ̀ ìgbé tí wọ́n jẹ African cup níbi ẹ̀ńsẹ̀ ní ọ̀sẹ̀ wọ́n lọ ìṣúra wọ́n lọ ìṣúra wọ́n yóò bọ́ nípa ọmọ ẹ̀ka ìgbẹ́kọ̀ ìbíbí ṣùgbọ́ amúhẹ́dẹ̀gbẹ́ àgbẹ̀rẹ̀ nǹkan na bíbí 40 days ní ọ̀dọ̀gbọ̀n náà máa mọ ìgbìdá ẹ̀dá ọ̀rọ̀ ìgbé Africa bọ́ọ̀ṣì yìí rẹ̀ ẹ̀sẹ̀ ìtẹ̀jú rẹ̀ ní abàbàkà rẹ̀ ẹ̀ntì ẹ̀wà ọba ìmọ̀ ìṣẹ́ àwọn nǹkan ọ̀gbọ́dọ̀ rẹ̀ ẹ̀dá ìmọ̀ lọ́sì ẹ̀sẹ̀ ẹ̀dá pàmò ní kàfí gan náà rẹ̀. Máa yọba ẹ̀sẹ̀ ọ̀rọ̀ bí pẹ́ńdàntà yẹ̀dí máa yẹ ọ̀sẹ̀ ẹ̀fà mọ́lẹ̀ rà tó àdá ìmọ̀ ẹ̀wọ́ fún àwọn ẹ̀dígbàṣẹ́ yìí wà sí. Ọba mi bí ṣe ìgbà ọ̀hánà ẹni ìgbà gbogbo fún candidates ní South Africa ní òun ní bí wọ́n bá mi ṣe bí wọ́n bọ́ tí òun ṣe ní ìpínlẹ̀ òun ní pọ̀tọ̀pọ̀ ọba kò sí ẹgbẹ́ ọ̀hún ẹ̀yẹ Twitter ní àfi akáyèsí àbúrò oríṣi ọ̀hún àbá mi wọ́n máa pẹ́ oríṣi ọ̀hún ìjọ nípa ọ̀hún nípa yìí ẹ̀yẹ ìwọ̀n ní bàbá àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa nípa ọ̀hún akáyèsí náà ẹ̀dùn wọ́n fún ìṣẹ́ǹtì èmi ló ń bọ̀ yára mà fẹ́nifẹ́ni ní bí àǹsí èmi bí ẹ náà tó àtòpọ̀kọ́ ẹ̀mí ní bí iṣẹ́ ìfọ̀ àkótòkò tí iṣẹ́ mi ń sá àkàtà ti ṣe mi ní wọ́n ti fi nínú àwọn àkótòkò bíi bàbá mi ẹ̀hún àgbẹ̀dì ẹ̀rọ ha ìlú àbá òun fi ń bẹ̀rẹ̀ ìbí àrẹ kíni ọ̀họ́ wọ́n ń yẹ kí ọ̀hún fi ń dùn òbíṣẹ́ ọmọ ọ̀hún ní kànàkànàkànà ẹni ìyá ọkọ̀ sí ẹ̀fún àwọn tó ọmọ nínú ohun tí wọ́n máa sọ ní ṣe onídìǹkà kọ̀ máa nù ẹ̀yà òun ọ̀hún ní sẹ́yìn jésù àwùjọ àfihàn àmì ẹ̀yìn náà lóun ti ní bí ìpínlẹ̀ ìdìbò ìtì fífún ọmọ ìfọwọ́sán kan òun lè bá ìṣe àfihàn ọmọ àìkúnmí ẹgbẹ́ akẹ́ni ìrìn àti ní ìṣe ìwé bí ọ̀rọ̀ ìwé ìpínlẹ̀ òun lè ní ìyẹn fún wọn á fi fún presidential cup ẹni fún òun lè ká bẹ̀rẹ̀ àǹsákọ́ ní nípa South Africa bàbá mi ní fún iṣẹ́ ti òun ti méjì ẹ̀rọ ìṣe òun fún bẹ̀tú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní Africa pọ̀mọ́dì káàdì ẹni wọ́n sáájú ẹni wọ́n mọ́dì káàdì àbá wọ́n sáájú ní ní soso asáájú akàwọ̀ bàbá mi àsìdá ẹni wọ́n ṣíà ẹni lọ́wọ́ bá fẹ̀ òun lè káàdì
to us all to be good about. About the government is there. Don't look me. When you buy one chair, look at me in the team and say, so that the 2,000 people, we will see a kind of a boy and for me, I actually put a continue of the Kuruma, me and I saw a purple. As about another ball, once I saw the war, black and was a way to not do the other. I feel I know also the man everything about my own working and so about it soon. When I know the rest of the world, it is very massive, was Papa.
But you're new Nadia. Arabic.